nítorí pé kò sí èrè fún abiyamọ tó bímọ tí ò jèrè ọmọ òun. Oncolos ṣóhun yìí ni tó bá ti lógún ẹni kó kọ wíìlì sílẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ ti domi. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. A kí yín bí ẹ ṣe ń wò wá, a sì rọ̀ yín bí ẹ ṣe ń wò wá pẹ̀lú. Ẹ máa bá wa subscribe, tẹ́ bá ti subscribe tán ẹ tàn notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán míì tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ sì bá wa comment. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn gbogbo àgbáyé pátápátá. Àwọn nǹkan kan tí mo rí ní orí ẹ̀rọ ayélujára òun ló mú mi jáde wá láti wá sọ̀rọ̀ pàápàá jùlọ lórí àwa ọ̀dọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ti fi ayọ̀ àti fi bà ayé ara wa jẹ́. Àwa tí a lè di gómìnà lọ́la, tí a lè di ààrẹ orílẹ̀-èdè lọ́la, àwa tá a lè di kọmíṣánná, tá a lè di mínísítà, àwa tá a lè di ṣíàmánù àwọn káńsù gbogbo, àwa tá a lè di káńsílọ̀ àwọn agbègbè wa, tá a ti wá fi ayọ̀ àti ìdùnnú tá a ti fi bà ayé ara wa jẹ́. Lágbára Ọlọ́run bá ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa tí ẹ̀ ń wò wá, ayé ọmọ yín ò ní bàjẹ́ o. Ṣùgbọ́n àwọn Yorùbá máa ń pòwe kan, wọ́n á ní ó ń bọ̀ àwọn ní à ń dẹ́ẹ̀dẹ́. Wọ́n ní kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ máa mójútó wa láti ilẹ̀. Ọmọ tó bá máa ya dáadáa kékeré láti máa mọ̀, èyí tó bá tún máa ya dáadáa náà kékeré láti máa mọ̀. Tá bá wo orí àwọn fọ́nrán wa káàkiri, a máa rí àwọn nǹkan kan tó máa ń dá láṣà. Wọ́n á ní oncolos. Ẹlòmíà múmukúmu, ẹlòmíà gbégbèkúgbè. Á dúró lójú títì, kò ní mọ̀ pé ojú títì lòun dúró sí. Ẹlòmíà máa sáré lọ báyìí gbúrúgbú, akọ̀lárí mọ́ fẹ́ǹsì gbáà. Ṣẹ́ni tó larí mọ́ fẹ́ǹsì, ṣé ẹ̀jẹ̀ ò lè ta sí ọpọlọ ẹ̀? Kẹ́ ẹ̀ tó rán wa lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, tá a fi jáde secondary, tá a fi lọ sí yunifásitì. Ẹlòmíì ní masters lọ́wọ́, ẹlòmíì ní PhD. Ayé ẹlòmíì tí wàá bàjẹ́ níbi ìmukúmu. Àwọn àgbàlagbà wọ́n máa ń pòwe kan, èmi sì máa ń sọ pé rárá o, òwe yẹn ò rí bẹ́ẹ̀. Àwọn èèyàn wa máa ti sọ pé bẹ́ẹ̀ lòwe yẹn rí, èmi sọ pé rárá kò rí bẹ́ẹ̀ sẹ́. Wọ́n á ní àgùntàn tó bá bájá rìn á jẹ̀gbẹ́. Mo wá ní rárá o, tó bá wù kó jẹ̀gbẹ́ ló máa jẹ̀gbẹ́. Èèyàn lè ní ọ̀rẹ́ mẹ́jọ kí gbogbo wọn jí amugbó, kì í sọ̀rọ̀ yàn kí wọ́n já amugbó. O lè ní ọ̀rẹ́ mẹ́wàá kí gbogbo wọn jí ọlọ́ṣà, kì í sọ̀rọ̀ yàn kí wọ́n jí ọlọ́ṣà o. Tó o bá fẹ́ jẹ́ ló máa jẹ́, tó o bá fẹ́ jámugbó ló máa jámugbó, tó o bá fẹ́ jẹ́ ọlọ́ṣà ló máa jẹ́ ọlọ́ṣà. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin bàbá wa, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú yìí kò dáa. Ẹ wo àwọn kólòsì tí wọ́n máa ń mu yẹn, wọ́n á ní wọ́n mu kólòsì, wọ́n fa bankú, wọ́n fa SK, wọ́n fa igbó, lóríṣiríṣi àwọn dírọ́ọ̀gì yẹn pọ̀. Owó tí wọ́n ń rà ó pọ̀ o. Ẹ jẹ́ ká wò dáadáa, 30 ọjọ́ ló wà nínú oṣù kan. Ká sọ pé èèyàn mú 1000 tí ń ṣe ẹgbẹ̀rún kan tó ń tọ́jú ẹ̀ pamọ́ síbi kan níparí oṣù, ó jẹ́ 30,000. Kéèyàn wá tu owó yẹn jọ láàrin ọdún kan, ó gbọ́dọ̀ mọ nǹkan tó máa fi ṣe o. Pẹ̀lú bá ti ṣe pé ìlú wa burú tó yìí ní ìpínlẹ̀ Ògùn bí báyìí. Ọ̀fẹ́ ralẹ̀ ilẹ̀ 300,000 upplot sí wà, ilẹ̀ 400,000 upplot sí wà. Kéèyàn kó máa fi owó yẹn kó máa fi mu igbó, kó máa fi fa SK, kó máa fi gbé kolos, kó máa fi gbé bankú. Gbogbo nǹkan tá a tẹ̀ ń gbé yìí kò ṣe àǹfààní fára. Níṣẹ́ ló ń dá wàhálà àti ìdààmú sí ara. Ẹlòmíì àfa kólòsì tán á lọ jáná mọ́ mọ́tò lẹ́nu. Ẹlòmíì àfa kólòsì tán á lọ bẹ́ sí kànga. Ẹlòmíì àlọ́ fa kólòsì tán á lọ bẹ́ sómi.
ẹlòmíì àfa kólóòsì tán á lọ gbé sniper á lọ gbé mu wọ́n máa ń sọ wípé kólóòsì yẹn ó gbé wọn lọ lú ayé ibòmíì ni ẹ̀yin èèyàn wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo nǹkan tí ẹ bá mọ̀ láti fi mójútó ọmọ yín tó bá ń gbé egbògi olóró òun ní kẹ́ ẹ lọ ṣe o nítorí pé kò sí èrè fún abiyamọ tó bímọ tí ò jèrè ọmọ òun lágbára Ọlọ́run bá àjèrè ọmọ wa ẹ jẹ́ kọ́ ọmọ kọ́ṣẹ́ àwọn ọ̀yá mi wọ́n á máa sọ kọ́tọ̀kọ̀tọ̀ lẹ́nu wọ́n á níṣẹ́ òlọ́mọ ẹ̀ ń ṣe anámọ̀ òun òṣìṣẹ́ ìyàwó ló ń ṣe wọ́n á níṣẹ́ kí lọ́mọ ẹ̀ ń ṣe ọmọ mi ń tẹ fóònù lọ ń tẹ kí ni wọ́n máa ń tẹ lórí fọ́tọ̀ ó tẹ̀ tí ń fowó gan ó ti ń fún mi lówó in fact ní last week ó sì fún mi 200,000 kí n fi rajà sí ṣọ́ọ̀bù àwọn ọ̀rọ̀ tí ò ṣe é sọ àwọn ọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ àwọn nǹkan tí ò dáa oníkáyé pọ́njẹ̀bẹ̀ ní àkísà ẹ jẹ́ ká mójútó wọn tá a bí ọmọ tá a bí tí a ò kọ́ ó máa gbélé tí a bá kọ́ tà lénìí ó máa gbé tà ní ọ̀la kí wá ní kókó wípé ènìyàn bímọ ó ṣe wàhálà lórí ọmọ kò wá jèrè ọmọ náà àìmọye ní tá a ti rí bẹ́ẹ̀ tó ti fa kólóòsì tó ti lọ jánà mọ̀mọ́ tó lẹ́nu ẹni tó ti lọ kó sẹ́nu tírẹ̀nì kan ẹni tó ti kó sẹ́nu tírẹ̀là ẹni tó ti gbá sídìí mú ẹni tó ti bẹ́ sómi ẹni tó ti bẹ́ sí kànga lórí gbogbo ògbògi olóró òṣìṣẹ́ ogówó egbògi olóró ló tún wà lọ fi mu máa rìlíìsì àwọn fọ́nrán kan sí wa fún wa ká wu àwọn fọ́nrán yẹn ká rí i pé ìgbésí ayé táwọn ọ̀dọ́ ìgbésí ayé táwọn ọ̀dọ́ ìgbésí ayé tá à ń lò yìí ò dáa àwa oncolos ṣé òun yìí ni ẹ kọ́kọ́ wo fọ́nrán alákọ̀ọ́kọ́ yìí ná kẹ́ ẹ wo bó ṣe rí. Oncolos. ṣé àti rí fọ́nrán alákọ̀ọ́kọ́ ẹ̀wọ́ ẹlẹ́ẹ̀kejì yìí náà ẹni tó wà lórí ọ̀kadà ó ti gbé kólóòsì ó di ọ̀kadà mú ìdí ọ̀kadà tó gbé kólóòsì sí yẹn tó bá yẹ pé kólóòsì yẹn bá gbé mọ́ bẹ́ẹ̀ kó máa lọ tó ẹgbẹ́ ní tírélà ni ó lọ kó sí nìyẹn táìpọ́dọ̀ ni ó lọ kó sí nìyẹn ọwọ́ wà lórí ọ̀kadà báyìí kò lè lọ wájú kò lè lọ ẹ̀yìn àfìgbà tó lọ fún ìgbà tí mọ́ bẹ́ẹ̀ kí ni yẹn á gbé wọn báyìí ẹlòmíràn máa jẹ́ ọmọ yìí abẹ́ sí nínú gbà wọ́n rọ́ mi lé lórí kárẹ̀ tó padà wá àná òun tún lọ ayé bòmí ẹnu àwọn oníyàn kólóòsì láti gbẹ́ pé tó ń bá ti fa kólóòsì kan báyìí òun máa sáré dé ìlú òyìnbó ni òun máa sáré dé Canada òun máa sáré dé Ethiopia òun máa sáré dé UK ìlú tó yẹ kó o towó jọ kó o débẹ̀ egbògi olóró ló wá ń gbé ẹ débẹ̀ ẹ wo tó lórí ọ̀kadà yìí. Kọ́lé ọ̀ṣọ́ ibikíbi tá a bá wà kọ́ ọmọ ọgbọ́n mi o wọ́n ti mú bàbá rẹ̀ ní o. ṣáàtìrí tó lórí ọ̀kadà ẹgbẹ́ ni tó ń sáré lọ forí gbógiri ẹ̀wọ̀n ogun eléyìí nìsín tọ́pọ̀tẹ́ pé ó ti ní brain touch tàbí ó ti ní brain injury tàbí kọ́tẹ́ pé ó ti ní brain cancer bó ṣe rí rèé ó lárí mọ́gìrì gbàá nígbà tó lárí mọ́gìrì tó kú ọmọ kábàkábàkábàkábàkábà ó tún lọ yíra mọ́lẹ̀ ẹ̀ tún wò yẹn náà. Drink milk. Drink milk. àìmọye oríṣiríṣi wọn ẹ wò wọn nípele ẹ má àwọ ọ̀dọ́ àwọn tá a sì kéré àwa under 40s bàbá olóyún kan kọrin kan onítẹ̀yìn bá ti pọ́n mọ́ 40 ọdún tí ó bá ti rí nǹkan kan gbé ṣe kẹ́niyẹn tó lè rí nǹkan kan gbé ṣe ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀ kì í ṣe rọ́ àìmọye bàbá 70 80 ló ṣe máa rí nǹkan gbé ṣe ó lè máa lòjọ́dún mẹ́rin ó lè máa rí lòjọ́dún mẹ́ta lọ kì í ṣe gbogbo èèyàn ló máa ní lọ́kì ẹ̀ ẹni mélòó ẹni tó yan alẹ́ nìsín láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn youth tá wà nísìn ẹni mélòó ló fọwọ́ sọ̀yà pé bóun ṣe wà yìí òun lè di 80 years òun lè di 90 years pẹ̀lú bá a ṣe ń ṣe ara wa pẹ̀lú bá a ṣe ń ṣe àwọ̀ ara wa yìí níbi ìmukúmu níbi ìjẹkújẹ ẹlòmí látàárọ̀ báyìí á mu ògógóró ẹ̀kẹ́ àti sọ̀kalẹ̀ olórí àwa máa dán rọ̀tọ̀rọ̀tọ̀ wọn ní àwọ̀ ẹ̀kọ́ dán ó
àwo ti ń lọ ni o tó bá ti lógún ẹni kó kọ wíìlì sílẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ ti domi tẹ́jẹ̀ bá ti domi lára àwọ̀ á máa dọ́rọ̀ tọ̀rọ̀tọ̀ ẹ̀rẹ̀kẹ́ á wá sọ̀kalẹ̀ àwa tá à ń gbé gbòógì olóró yìí ẹ jẹ́ ká ronú ara wa o ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ ni ẹ ti wò wá látàárọ̀ ẹ má bá wa wọ̀ràn fọ́nrán wa ẹ tẹ̀lé wa lórí ìkànnì wa ẹ bá wa subscribe ẹ tọ notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí wọ́n máa jáde ojú tẹ̀ fún òwò ní fọ́ etí tẹ̀ fún gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.